ní ìṣẹ́jú àáyá ní ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24 ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Abiodun. àwọn olùgbé agbègbè 10 ní ìjọba ìbílẹ̀ Ìgàbì ní ìpínlẹ̀ Kaduna ní àwọn agbésùmọ̀mí ti sọ di aláìnílé lórí látàrí àwọn ìkọlù àti ìjínigbé tí kò lópin tó wáyé ní ìpínlẹ̀ náà. arábìnrin kan Victoria Ugoji, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí bàbá rẹ̀ sá lọ sí orílẹ̀-èdè Sierra Leone lákòókò ogun abẹ́lé, ti lọ sí orí ẹ̀rọ ayélujára láti wá àwọn mọ̀lẹ́bí rẹ̀. gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe sọ pé ààrẹ tẹ́lẹ̀ rí ti orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari dá orílẹ̀-èdè Nàìjíríà padà sẹ́yìn ní ìwọ̀n 50 ọdún lásìkò ìṣàkóso ọdún 8 rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. pásítọ̀ obìnrin ọmọ orílẹ̀-èdè Ghana Reverend Dr. Nana Yaprembe ti rọ àwọn ọ̀dọ́bìnrin gbogbo pé kí wọ́n wò fínífíní, gbámú gbé yẹ̀wò kí ẹ sì dán kíní tó ń bẹ lábẹ́ àwọn ọkùnrin yẹn wò kí ẹ tó gbà láti ṣègbéyàwó. arábìnrin kan ọmọ orílẹ̀-èdè Ghana bú sẹ́kún lẹ́yìn tí ó rin ìrìn àjò láti orílẹ̀-èdè rẹ̀ Ghana lọ sí orílẹ̀-èdè Nàìjíríà láti lọ pàdé ọ̀rẹ́kùnrin rẹ̀ tí ó pàdé lórí ẹ̀rọ ayélujára láì mọ̀ pé ọmọ ọdún 13 lọmọkùnrin náà. àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè Nigerian Customs Service ti dáwọ́ ìgbésẹ̀ oúnjẹ pínpín tó ń lọ lọ́wọ́lọ́wọ́ dúró. àpérò àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà the Labour Congress àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ mìíràn ti wà ní ìgbáradì fún ìfẹ̀hónúhàn tí wọ́n ṣètò pé ó dá lórí ìgbésí ayé tó le, ọ̀wọ́n gógó ohun èlò, àìní ààbò tó péye àti ìnira lórílẹ̀-èdè náà. igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú Benjamin Kalu sọ ní ọjọ́ Ajé pé owó oṣù àwọn aṣòfin àpapọ̀ lọ́wọ́lọ́wọ́ kò lè mú wọn lọ sílé láti ṣe iṣẹ́ tí wọ́n yàn fún pípín wọn ṣe. àwọn olùkópa nínú iṣẹ́ ìṣègùn sọ pé ìdánilẹ́kọ̀ọ́ ìṣègùn fún àwọn nọ́ọ̀sì olùrànlọ́wọ́ ìyẹn àwọn auxiliary nurse láti ọwọ́ àwọn dókítà aládàáni jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ó ń fa ìdààmú àti àìkojú òṣùwọ̀n ní ẹ̀ka ìlera orílẹ̀-èdè yìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ lọ́jọ́ Ajé pé àwọn ti mú ọkùnrin kan Adébáyọ̀ Peter tí wọ́n fẹ̀sùn kàn pé ó pa ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ sí Lékan ní Àkúrẹ́, olú ìlú ìpínlẹ̀ Ondo. ilé ìgbìmọ̀ aṣojú lọ́jọ́ Ajé ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ àkànṣe ilé lórí àtúnyẹ̀wò òfin fún àtúnṣe sí òfin ọdún 1999. àwọn aṣojú ẹgbẹ́ agbésùmọ̀mí 5 tí wọ́n gbajúmọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun wọn ní ẹ̀mí wọn ṣòfò dànù nínú ìjà tó wáyé láàrin àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí alátakò ní ìpínlẹ̀ Zamfara. òkèrè níye ẹgbẹ́ 150 obìnrin àti àwọn àjọ àwùjọ tí wọ́n ti pè fún ìjọba ìpínlẹ̀ Èkó láti dá àwọn ìlànà tí yóò dá lórí fífòpin sí oyún gẹ́gẹ́ bí àmì tí ó pèsè ìṣẹ́yún aláìléwu fún àwọn tí wọ́n fi ipá bá lòpọ̀ àti ìbálòpọ̀ láàrin ẹbí sí ẹbí. ilé-iṣẹ́ ìṣàkóso ohun àmúṣagbára ní olú ìlú Jos sọ pé àwọn oníbàárà wọn ní ìpínlẹ̀ Gombe yóò dojúkọ àìní iná mọ̀nàmọ́ná lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́rú látàrí àwọn àtúnṣe ọdọọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní agbègbè náà. kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Taraba ọ̀gbẹ́ni Dáfídì Ìlóyànúmọ̀n sọ pé àwọn ọlọ́pàá àti àwọn ọdẹ ti gba 40 àwọn tí wọ́n jí gbé lọ ní ìpínlẹ̀ náà. ilé ìfowópamọ́ Standard Chartered ṣe àkọsílẹ̀ owó tó tó $1.3 billion gẹ́gẹ́ bí èrè ọdọọdún fún Áfíríkà àti àárín ìlà oòrùn ní ọdún 2023, lẹ́yìn tí ó ga jùlọ láàrin ọdún 10. Aláké ti ìlú Ẹ̀gbá Ọba Adédọ̀tun Gbádébọ̀ ti sọ pé gbogbo wàhálà, ìdààmú àti ìgbé ayé tó le tí àwọn ọmọ Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ látàrí yíyọ owó ìrànwọ́ epo kúrò
yóò di ohun àfihẹ́yìn láìpẹ́. Kò tí ì sí ìdánilójú iye àwọn èèyàn tí wọ́n ti há sínú ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́lọ́wọ́ tí ó wó lulẹ̀ nítòsí ọjà Ọ̀jájá ní Onitsha ní ìpínlẹ̀ Anambra. Àwọn ọmọ ẹgbẹ́ àpérò òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ti wọ àwọn òpópónà ìpínlẹ̀ Èkó láti fi ẹ̀hónú wọn hàn lórí wàhálà tó ń bá ètò ọrọ̀ ajé fínra lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fẹ̀sùn ìkọlù kan ọ̀dọ́mọbìnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan tí orúkọ rẹ̀ jẹ́ Ọmọrògbè Sóní lẹ́yìn tí kámẹ́rà gbé pé ó yájú sí ọlọ́pàá kan ní Àjà ní ọjọ́ 21 oṣù kejì ọdún 2024. Ìròyìn ìṣẹ́jú àyà fún ti tèmi ò ní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Agnes Abiodun. Ẹ kú iṣẹ́ òní. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá o, ẹ jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú